fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Má gbó owó mi bó pẹ́. Má gara wájú ti bí fún wọn lówó wọn. Má gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Sàámú ṣíkà àdéhùn fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Sàámú fún wọn lówó wọn. Kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ òye. Alájẹṣẹ́kù alájẹpamọ́ lẹ́nu. Announcement. Nǹkan dún wà lọ́wọ́ mi o. Mo ti nǹkan dún báyìí. Ẹni tó bá ní ìdí nǹkan dún kó wá bá mi. Ẹ lè mú, ẹ lè jẹ, ẹ lè rún, ẹ lè fi ṣe nǹkan tó bá wù yín. Bó bá wù yín kẹ́kọ̀ọ́ sí méjì pàápàá kẹ́kùn yàn bẹ́ẹ̀. Èmi sì gbé dání báyìí òun rè. Mo ti gbé dání. Ẹni tó bá nífẹ̀ẹ́ sí kó máa bọ̀ báyìí. Ẹ má jẹ́ gbé nǹkan dún lọ. Ẹ má jẹ́ gbé nǹkan dún lọ. Má gbé lọ o. Mi má gbé lọ o. Happy New Year! Tíwájú rẹ ló ní Olúwa ṣàánú mi o. Olúwa rán láàánú sí mi. Jẹ́ ká fowó ṣe mí láàánú, kó fi ilé ṣe mí láàánú. Ká fi ọkọ̀ ṣe mí láàánú. Olúwa má jẹ́ wá single mọ́. My dear, ìwọ ni mò ń pè. Bẹ́ẹ̀ ni my darling. Olúwa rán láàánú sí mi o. Mi sọ wípé ìwọ ni mi ń pè. Bẹ́ẹ̀ ni. Kí lorúkọ ẹ̀? Orúkọ mi bíi ti bó. Mi sọ fún ẹ wípé kí ni orúkọ ẹ̀? Àǹtí, ẹ ṣe fún wọn. Ẹ ṣe orúkọ yìí fún wọn. Orúkọ mi. Mo dúpẹ́ Fáṣákí. Ṣé o ní ID card? Identity card tó kárí orúkọ tó pè é sí yẹn? O ní? Bẹ́ẹ̀ni. Ayé ti dà o. Mo sọ fún ẹ wípé ayé ẹ ti dà. My dear, 200,000 naira ló wà níbí báyìí. Mi fún ẹ kó lọ gbà. Kò sí báǹkì tó máa mú jẹ́ tí wọ́n ní fún ẹ. Gbà lọ́wọ́ mi. Make sure wípé ó lọ gbà, my dear. Make sure. Àìwò sísítẹ́mà ti lọ. Ṣọlá lórúkọ tèmi náà. Ṣọlá kí ni? Ọmọ Kẹ́hìndé. Ọmọ Kẹ́hìndé. Ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀. Wọ́n rán mi sí ẹ. Lọ sí orí òkè mi. Bóyá wàá ráàánú gbà. Wọ́n rán mi sí ẹ. Next. Ẹ̀yin tí Olúwa rán mi sí ni màá fi jẹ́ sí. Ọlọ́run kó wà pẹ̀lú yín o. A kó àdúrà o. Àdúrà wa gbà lórúkọ Olúwa. Ẹ ǹlẹ́ o. Kí lẹ rí? Obìnrin alágànná kan nísinsìnyí ó kọ̀ọ̀kan já ni ó dẹ̀ béèrè orúkọ mi. Mo dẹ̀ fún ní orúkọ mi, ọkàn sí ṣẹ́ẹ̀kì 200,000 ló fún mi. Obìnrin alágànná. Ó béèrè orúkọ yín. Ó kọ ṣẹ́ẹ̀kì fún yín. 200,000. Ẹ wò dádì, gẹ́lẹ́ bó ṣe sọ yẹn ló ṣe rí gbogbo. Èmi náà dé sọ orúkọ tèmi fún wọn. Àmọ́ wọn ò ṣe kọ́kọ́. Ó dáa bẹ́ẹ̀ bí ò ṣe sọ nǹkan kan yẹn. Bí ò ṣe fún yín ní nǹkan kan yẹn ó dáa. Bẹ́yìn ṣe sọ orúkọ yín tó dẹ̀ fún yín ní nǹkan yẹn, ìyẹn ò dáa tó. Asọsọ bẹ́ẹ̀. Bọ̀dá Sàámú. Mo ti wo yín ní flat ground yín, mi ò rí yín bẹ̀. Mo á ní kí n wá sí sẹ̀mí orí òkè ń bí. As you can see, Bọ̀dá Sàámú, mo busy báyìí. Láìpẹ́ màá sáré attend sí yín. Madam, bí ẹ ṣe gba ṣẹ́ẹ̀kì lọ́wọ́ wọn tẹ́ ẹ sọ orúkọ yín fún wọn kó dáa tó. Ṣé wàá rí ṣẹ́ẹ̀kì báyìí? Á gbà lọ́wọ́ yín. A fi sórí pẹpẹ. Àwa gbàdúrà sí i. Torí irú èèyàn tẹ́ ló fún yín. A máa ní láti gbàdúrà sí i. Adé rí ọwọ́ Ọlọ́run. Ọlọ́run á bá wa sọ̀rọ̀ lórí ẹ̀. Ó ti yé yín bẹ́ẹ̀ yẹn. Ọlọ́mọ mẹ́ta. Èyí tí mo rí yìí kà mí láyà. Ṣé bí bíbá ni mo wà tí mò ń ṣàdúrà? Obìnrin alágànná kan kọ̀ kọjá ló béèrè orúkọ mi, mo kọ́ fún. Ó dẹ̀ fún mi ní ṣẹ́ẹ̀kì 200,000 naira. Ṣẹ́ẹ̀kì ọ̀nà dọ́gbọ́n gbà lọ́wọ́ ẹ̀ yẹn. Òun ló wà lọ́wọ́ dájú. Ṣẹ́ẹ̀kì ọ̀nì dádì dọ́gbọ́n gbà lọ́wọ́ ẹ̀. Ó wà lọ́wọ́ wọn. Orúkọ ta ló wà ń bẹ̀? Orúkọ mi ni. Àwọn lè dọ́gbọ́n mú lọ. Dádì, wọ́n fún yàn ṣẹ́ẹ̀kì. Ẹ wá lẹ fẹ́ lọ fi sórí pẹpẹ. Ṣé tẹ́ ẹ bá fi sórí pẹpẹ, ṣó máa change di owó tó wà bẹ́ẹ̀ ni àbí báwo lórí pẹpẹ kò yé mi ní o. Bóbí, ọlọ́mọ mẹ́ta, ẹni gọ́kúlágbó yìí.
Ọlọ́run ló fi mí ṣe gàrí tíra yín ládùúgbò yìí ẹ wo bí bó ṣe wà ó máa ṣàwò ni o wọ́n fún ẹ ń chẹ́ẹ̀kì ṣe bó níbi tó máa mú lọ ṣé tó bá mú dé báǹkì kan máa nù ẹ ni ó wọlé kò wọlé wàá dé máa lọ wèrè fún yàn ní nọ́mbà téèyàn dẹ̀ fi ṣoríire tó bá sọ pé 9/17/27 ó dẹ̀ máa gbà wèrè lè fún ẹ ní 20/59/14 tó máa rí tó máa wọlé síbẹ̀ pa ọjọ́ máa dára ẹ láàmú bó ṣe wà yẹn a máa jọ mú lọ dé báǹkì ẹni tí tó bá fẹ́ wù kó ṣẹlẹ̀ ojú wa ló ṣe máa ṣẹlẹ̀ wọ́n lè nu ẹ wà wá farabalẹ̀ so ti yẹ ẹ sìn a máa gbà tá a bá dẹ̀ ti gbà ní báǹkì kò yẹ àní fún anybody ra tó bá lọ jẹ tó bá jẹ kíákíákíá àdúgbò là ń bọ̀ tá a bá fi lè di àdúgbò lẹ́yìn tá a ti gbà ní báǹkì tán tí nǹkan kan ò dẹ̀ ṣe owó yẹn tí ò disappear tí ò dẹ̀ lọ ó jẹ nìyẹn. Oya, ọlọ́run mẹ́ta bọ́lẹ̀ bẹ́ẹ̀. Bọ́lẹ̀ látọ̀ rí. Báwo ni nípa ṣéǹjì? Mo ti ṣéǹjì rẹ̀. Mo lè ti gun báyìí ti pẹ́. Má wọlé kankan, dé ẹ pẹ̀lẹ́. Mo ti sọ fún ẹ pé tá a bá fi délé tí owó yẹn ò disappear tí ò dẹ̀ sí tó ṣe oríire ńlá ni ó yá sáré yẹ̀wò bẹ́ẹ̀ kíákíá. Lọ́dún tuntun okó oríire orí ìyàjálẹ̀. Wèrè wá jọ̀rẹ́ gbọ́. Gidi gan. Wèrè wá wà ní ẹbí ẹ. Mo dá Sàámú. Tó o bá dédé rí wèrè báyìí tó bá pè hó kó tó pé orúkọ délẹ̀ báyìí. Má pẹ́ tó fún mi. Orí ẹ pé o kù sẹ́nu àkó oríire náà. Wo bí àjẹdẹnu ni o áńgẹ́lì tọ́lọ́run sí ẹ oníwèrè yẹn o bẹ́ẹ̀ ni ó yá pàṣẹ́ntéèjì tọ̀dọ̀ mi kọ́kọ́ mú ẹyọ kan wá bẹ̀ 100 yẹn kọ́kọ́ mú wá wà wá yọ 20 nínú kejì yẹn tèmi á jẹ́ 120 tí á jẹ́ 80 60/40 ní pàṣẹ́ntéèjì yẹn 60/40 fún iṣẹ́ tá a ṣe. Iṣẹ́ wo lẹjọ ṣe? Ṣé ìlẹ̀ lọ sórí òkè ni? Àbí ìgbà tí mo lọ ń gbàdúrà ṣe wà bẹ́ẹ̀ ni? Ṣé ìyìn ni alágànná fún ní check? Pásítọ̀ yìí tó ní kókó mú chẹ́ẹ̀kì wá kókó fi sórí pẹpẹ kó máa gbàdúrà sí mbẹ̀ ṣé chẹ́ẹ̀kì ó máa di owó lórí pẹpẹ àbí tí mi ò bá fún ẹ ní kọ́rẹ́jì tí mo tún tẹ̀lé ẹ dé báǹkì ṣó lè wò owó ìgbà àbọ̀mọ̀ kò ní táìmù tí chẹ́ẹ̀kì bá lò ní tí chẹ́ẹ̀kì bá lọ lu kú déètì bọ̀ yẹn lọ́wọ́ kọ́ báwo lè fẹ́ rówó yẹn gbà ṣé mi lò ṣe léè fún àbí èmi lò ṣe léè fún fẹ́mi lówó jọ 120,000 naira ni mo fẹ́ gbà. ẹ gbọ́ ẹ yé pariwo gbé tẹ̀sán ẹ tí ì ní tí bá ti fún yín ní 30 kẹ́ má gbà. Èmi 30 tí security ìrànjúmọ̀ tí mo ní kó má dà wọ́n lò tí mo ní kó padà lẹ́yìn wọn ládùúrú tí mo ṣe lórí ọ̀kadà táwọn báyìí kan gbé ọ̀kadà tẹ̀lé wa bá ṣe kúrò ní báǹkì tí wọ́n pe kàràmọ̀ tí wọ́n rí mi náà ṣe tẹ̀lé wa délé tí mi ò bá lọ pé àwọn OPC tí mi ò bá lọ pé wọ́n wà wípé ìwọ àti wèrè ẹjọ́ ń ṣiṣẹ́ ẹbí ládùúgbò ẹ̀ ń terrorize àdúgbò yìí ẹ̀ ń ṣe iṣẹ́ ẹbí kan ìwọ àti wèrè yẹn wà ríran wò pè mí lọ́mọ àlè. Ẹwà mo bá ń ṣeré ni ẹwà jẹ́ bá ń fi 10 sí. Èmi 10 àwa jẹ́ 40 tí mi ò bá pé àwọn Oòduà tí mi ò bá pè wọ́n débí pẹ̀lú OPC táwọn méjèèjì máa jọ jà lórí ọ̀rọ̀ ẹ tí màá jẹ́ kọ́mọ̀ wà rí bàbá láàárọ̀ wà rí wò èmi ló fẹ́ fún ní 40,000 naira tó jẹ́ pé 120 lówó mi òun fún mi ní 40 wà á rí. Ó yẹ ẹwà ẹjọ́ máa fi 5,000 sí ẹjọ́ ẹwà. Èmi 5 5,000. ìwà àjọmọ̀ gbé ìwà tí wèrè jọjọ́ mọ̀ gbé ni ẹjọ́ jọmọ̀ gbé ni ṣé bọ́ lọ́mọ tẹ̀ máa ń pa ọjọ́ sí tí wọ́n ń wá ọmọ ìyá Fúnkẹ́ owó ẹ̀kan ló wà. wá ẹ̀yin mẹ́rin lẹ́jọ́ wà lórí òkè. Méjì ni. ẹ̀yin mẹ́rin ló fún ní jẹ́ẹ̀kì. Èmi nìkan ni. ṣebí iṣẹ́ tẹ́ ẹjọ́ ṣe ló fi fún ẹ ní jẹ́ẹ̀kì. ẹ̀yẹ́ ní tuntun ní ẹ̀ta ló fi ṣe wọn lọ́jọ́ ṣe. ìwọ ló jí ọmọ ìyá Fúnkẹ́ gbé tí ò bá jẹ́ ọ̀rọ̀ lójọ́ ọmọ ìyá Fúnkẹ́ gbé fún ní 120. mama kọ̀ lọ ní wà lótoṣù mẹ́fà kán tó mọ̀ pé wọ́n kọ́ 120 ya bam. Wọ́n lọ sọ ń kó dá o. O tún lọ mọ́ mi lọ́wọ́. Wọ́n lọ sọ ń kó dá o. Wá Jísùrù, ṣé o fẹ́ ṣe kọ́tà ọdún yìí nínú ọgbà ẹ̀wọ̀n ni? Kó dá o, wọ́n lọ sọ ń kó dá o. Happy 6 months yẹ o fẹ́ ṣe lọ́gbà ẹ̀wọ̀n. Ọlọ́run mẹ́ta. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ. Ẹ̀wọ̀ ẹ̀ṣẹ̀ kí àwọn ẹ̀ṣẹ̀
ṣẹlẹ̀ tí mo ti lọlé o mo lọlé. ọ̀gbẹ́ni gbẹ́nu sàn jàre ilé wo ló lọ tó ń pariwo sí lọlé ṣé fẹ́ lọ tọ̀gẹ̀dẹ̀ lálẹ́. mi ò tọ̀gẹ̀dẹ̀. ọdún ti pọ̀ jù. ẹ má fi ẹ̀dá lóhùn kò sẹ́jọ́ lọ́wọ́ ẹ̀ tó bá ṣe mọ́mí ẹ̀ tí ò sí ilé tó fi ipò ní àǹfààní láti bá gbogbo wa yìí jókòó. mo ti jókòó nìyẹn mo ti jókòó nìyẹn mo ti tó. Calm down. Ṣé rí gbogbo àtàwà ní meeting everybody ló wà important láti local government náà ti rán wa wá ṣé ẹ dọ̀ pé ní local government wa yìí community mẹ́wàá ló wà bẹ́ẹ̀ àwọn supervisors wà particular about this community wọ́n ní gbogbo gbà tí ò bá ti jà tẹ̀m̀bẹ̀lẹ̀kún jàgídíjàgan gbogbo nǹkan lè máa ṣe every time kí ló dé wọ́n ní sẹ́yìn nìkan ni tí ọ̀rọ̀ tí ẹ̀ ṣe lórí ti yín gbogbo police station tó wà jurisdiction ló ti wá complain local government wa pé ẹ̀yin nìkan lè fa wàhálà kí ló ṣẹlẹ̀ ẹ wọ apọ̀mpútà o àwọn colleagues wa ṣì wà ń ta tó ń bá wọn landlord sọ̀rọ̀ kí ló dé wọ́n ní ká sọ fún yín pé láti sìn lọ kí gbogbo wa ká tọwọ́ ọmọ wa bá aṣọ ní yíyà yìí tá a ṣe wọ̀ kí everybody turn new leaf kí ọkọ sọ fún ìyàwó ẹ̀ káwọn òbí sọ fáwọn ọmọ ẹ̀ pé kí everybody tọwọ́ ọmọ ẹ̀ bá aṣọ. excuse me sir ẹ jọ̀ọ́ ṣé mo lè béèrè kan sir. ẹ béèrè. ẹ jọ̀ọ́ ẹ má bínú because àtàlọ́ ta ti jókòó síbí báyìí ẹ kò dá wa jókòó ni ẹ ń waste time everybody now because kókó nǹkan tá a wá jókòó ṣe gan kò yé mi because lógun lókè gan ò sí láàrin wa. Ìbáfò ta ni lógun lókè. ejò àdúgbò kò tí ì sí láàrin wa. Ìbáfò lè sí lógun lókè lè sí ejò àdúgbò. understand látàárọ̀ báyìí bọ̀dá Sàámú ni. ó ṣí èdè ẹjọ́ nǹkan tá a ṣe ń sọ yìí òun náà lè tún ṣe ìgbà yìí gbogbo tẹ́ ń ṣe kò dáa tó náà torí kí peace lè reign la ṣe wà ní ìgbà yìí kò dáa bẹ́ẹ̀ ṣe ń yọ̀rọ̀ síra yín lára yẹ jọ́ nítorí Ọlọ́run ẹ gbọ́rọ̀ sí chairman ẹ̀yẹ kó sọ̀rọ̀. àti kò falẹ̀ Ifá ti ń ṣe ẹ kí ló dé ẹ̀jẹ̀ ká máa ní sùúrù fúnra wa torí Ọlọ́run kò dáa náà that means pé àwọn supervisor ṣe mistake láti rán wa sí ìbáyìí nìyẹn ẹ jọ torí Ọlọ́run ká fẹwọ́ wẹwọ́ lọ́wọ́ fi mọ́ a ní ká jẹ́ kúrúkọ́ tán láwọ̀ ẹ̀ tún gbọ́wọ́ ẹ̀ síbẹ̀ ó dáa kí ló ṣẹlẹ̀ ló ṣe bá bàrà ta ló yẹ kó wà ní títí òsì mi. àwọn náà ní àwọn bọ̀dá gíga òṣìṣẹ́ mi ti wà níta látàárọ̀ mi dúró síbẹ̀. mi dẹ̀ ṣe mítìn tẹ̀ ń ṣe pẹ̀lú yín. tí mi gbọ́ tẹ̀ ń sọ wípé èèyàn kan lógun lókè èèyàn kan ejò àdúgbò ejò ta ni lógun lókè ta ni ejò àdúgbò. madam ẹjọ mi ti là ń ṣe ń bí so please get out. Mr. Onírùngbọ̀n mi ò dọ́dọ̀ yín rárá torí ẹ̀ lóògùn bó ṣe ń kó kéré mọ́. Yes ladies and gentlemen mi wá láti wá ṣe yín ní oore lẹ́nìí àmọ́ bí mo ṣe ń wo sùúrù gbogbo yìí ẹni tó ní oore gbà lọ́wọ́ mi kò pọ̀ rárá torí nǹkan ọdún pọ̀ lọ́wọ́ mi mo ń rà nǹkan ọdún káàkiri ní bẹ́ẹ̀ ni ta ló fẹ́ kí n fóun ní nǹkan ọdún. agbẹ́rẹ́ létí o. Calm down now, calm down. tó bá gbà lẹ́ẹ̀kan ò ní gbà mí mọ́ mi ń wá ẹni tí máa ṣe lóore nínú yín. Wọlé Ṣóyínká Dúdú ìwọ lọkàn mi mú pé kí n ṣe lóore kí ni orúkọ ẹ. kẹ́ńdù má sọ orúkọ mi. Skendo àyíká tẹ̀lé ẹ̀kọ́ ni ẹ sọ orúkọ yín fún Òjó. Skendo ẹ̀sọ́ kọ́sọ́ kí ni ọmọ ìṣòro bí àfi ìbádà wọn lóhùn. bí ẹ wí pé kí ni orúkọ ẹ má jẹ́ kí wọ́n kó bá ẹ mo fẹ́ ṣe é ní oore ni. orúkọ mi ni Skendo Ọmọ́tóyì. Skendo Ọmọ́tóyì ìwọ ògùn rárá torí ògbọ́ngbọ́n ògbọ́n gidi gan ni now o ti kọ sílẹ̀ 100,000 naira ni mo fi ṣe é lóore. ẹ gbà gbà ní báàgì tó bá mú ẹ. dájáde Skendo Ọmọ́tóyì 100,000. ẹ dẹ̀ ti fún wọn tán nìyẹn ó yá ẹ jáde. ẹ wò ọ̀gá ló kà ṣé rí bí adé yìí àfi ká ṣe sùúrù o ṣé ní tẹ́kì wà lọ́wọ́ Skendo yìí ó máa gbá kó gbá àfi kọ́kọ́ tèmi fún mi o. Mr. Onírùngbọ̀n funfun ẹ ṣe jáde. ẹ jọra kùnmi tó ṣe ìjà ní zoo tó já kúrò ń bẹ́ẹ̀ ìbáríra mi lè fún yín. ìwọ jọ tẹ́lẹ̀ ń tiẹ̀ ìwọ ní ẹnì kejì tí máa ṣe lóore gbà lọ́wọ́ mi
gift tiẹ̀ irọ́ wà nínú bíbí wà nínú rẹ̀ mi ní kan gbà that is your gift. mi ti ṣe yín lóore tí mo fẹ́ ṣe yín kò ń ṣe gbogbo yín ló lẹ́tọ̀ọ́ sí ọ̀rẹ́ mi mi ń pín nǹkan ọdún káàkiri ni nǹkan ọdún ìkan bí mi dẹ̀ máa pín káàkiri àdúgbò ẹ káàárọ̀ mo ti ṣe ọdún mẹ́sẹ̀ fún yín ẹ káàárọ̀ mo dúpẹ́ ẹ káàárọ̀. ṣe rí nǹkan tá à ń sọ sí àwọn supervisors wa ò ṣe mistake láti rán wa wá sí ìbàyà rárá àti wèrè tó wọṣọ àtẹ̀yí tí ò wọṣọ lẹ́kọ́jọ sádùúgbò yín ọlọ́run máa gbà yín o. kí ló dé gbogbo náà ẹ kò máa ní sùúrù jẹjẹ. ẹ má bínú pé mò ń pẹ́ pé mo dá yín dúró títí compostry ni wọ́n gbọ́dọ̀ ṣe meeting lálẹ́ yìí ọ̀tọ̀ níbi tí wọ́n ń lọ ní ọ̀la ẹ má bínú láti local government ẹ má bínú ẹjọ́ bẹ́ẹ̀ pé mo ti ń sáré bọ̀ náà nǹkan ló ṣe ẹ mọ̀ tó ṣẹlẹ̀ pásítọ̀ kò kú mọ́ láàrin lẹ́sẹ̀ ìyẹ́ ẹ̀kú. kí ló pa wọ́n. waykeeping yẹ lọ́tún lánìí òun ni waykeeping hospital la pẹ́ sí kíákíá kálọ́ fi fẹ́ sáré sìn yá ẹ wo bí wọ́n ní fọ́ Sunday ọdún yìí òun ni ìyá ti fi wọ́n nílẹ̀ tó bá kú tán òun gbọ́dọ̀ ló 48 hours nílẹ̀. ó tọ́ àbòkù òun náà ló ṣẹlẹ̀ yẹ̀ wò ìyàwó jáde ọkọ dẹ̀ ra wọlé. èké àdúgbò ẹ̀dákẹ́ ẹ̀jọ̀ àwọn wo ló ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó lẹ́nu tí bridal tó jáde tí groomer tó wọlé. ṣé rí ara ọtún ti ẹnìkan tó ṣẹlẹ̀ ní alẹ́ yìí ṣé bíbí tí gbogbo wa jókòó sí lélẹ́yìí bí woman yẹn kàn ṣe wọlé nìyẹn àfi bí aláǹgànà in fact mo fẹ́ lè sọ pé aláǹgànà gan ni ká tó ṣẹ́jú péré bó ṣe yọ check jáde nìyẹn wọ́n wá béèrè orúkọ skendo wọ́n dẹ̀ kọ orúkọ skendo sí wọ́n dẹ̀ kọ 100,000 naira skendo. lóòótọ́ àbírí ẹni sùúrù motivational speaker are you sure ipe èèyàn kan mú 100,000 naira fún skendo ń gbé èèyàn fún ẹ lóde kì. 100,000 mo dárò skendo ọmọ tó yìí ìwọ náà lò fún má jẹ́ ntọ́ ẹ̀jẹ̀ lè gbá o action ni ṣẹ́ẹ̀kì tó fún ẹ o tí rídà rẹ ti gbà lò fún ẹ yó ohun tó tẹ̀sẹ̀ ń ṣẹlẹ̀ ní community wa nìyẹn o ǹjẹ́ jẹ́ mọ̀ wípé sànù àbíjẹta ni ọmọbìnrin yìí tí wọ́n sọ̀rọ̀ ń pa èyí gbogbo ọ̀nà ni mo ti fi wà ó kọ ṣẹ́ẹ̀kì fọlọ́mọ mẹ́ta lórí òkè 200,000. ẹ wá lẹ́yìn 200,000 kò kọ ṣẹ́ẹ̀kì yẹn kí ló wá ṣẹlẹ̀. èyí wa kí ló wá fariwo ẹ farabalẹ̀ jọ báyìí fún wọn ní 200,000 naira check ẹ̀rù bá ń bà wọ́n àti pásítọ̀ àtọlọ́wọ́ mẹ́ta èmi ni mo sùn dé báńkì ṣáńgílì tí wọ́n gbowó yẹn o àmọ́ lójú báńkì tí wọ́n ti ń gbowó báńkì bíi 14 la lọ 15th bank òǹladé kó tó di kí wọ́n fún wọn lówó 200,000 ṣáńgílì tí wọ́n fún 60-40 la pín ẹ wò ìgbà tẹ́lẹ̀ ti bọ́ sí ọwọ́ skendo fọkàn ẹ balẹ̀ 100,000 yìí ó máa gbà for sure ó máa gbà. Rasamu, this is not proper. Ọ̀fọ̀ skendo 100,000 wọ́n fẹ́ mi 30. Bẹ́ẹ̀ni jọ 30. Èmi ò fẹ́ 30 o. Èmi ò fẹ́ o. Sọ́kẹ́ sọ kiri nù. Èmi ò fẹ́. Ọmọ ẹ̀ bàjẹ́. Sọ́kẹ́ fẹ́ sọ kọ́ nù mí. Ṣé wẹ́n lè ní ọ̀nà fún ẹ lẹ́yìn? Èmi ò fẹ́ o. I'm not your baby. Rasamu ti yá. Rasamu, it's mine. It's mine. Come back. Rasamu, it's mine. It's my baby. It's your generation, man. Just like that. Who is this woman? I don't know. Ó kàn wọnú mítì wá wá ni. I don't know her. Wọ́n ṣe ń pè mí ẹ bẹ́ẹ̀ ṣe ń pè mí yẹn. Mo wà lọ́dọ̀ pásítọ̀ ní ebi mo kàdú wẹlé ìṣẹ̀lẹ̀ ní ọ̀pọ̀ ọmọ bí 50K kò ní lẹ́yìn àgbà. Ẹ máa kọ́ tó ṣe ó yẹ ká rìpọ́tù owó local government. Fún ọdún
tá a wà yìí ṣe nínú ọdún tuntun yìí máa tayọ ju gbogbo àwọn ẹlẹgbẹ́ mi lọ máa ga ju gbogbo àwọn ẹlẹgbẹ́ mi lọ lórúkọ Jésù Kristi. èmi gan máa ga ju gbogbo ẹgbẹ́ mi lọ báyìí mo máa tayọ ju gbogbo wọn lọ pátápátá. agbẹ́rẹ́ ojú kò jẹ́ sọ tèmi tán. a ní nínú ọdún ìṣẹ̀ máa ga ju gbogbo àwọn ẹlẹgbẹ́ mi lọ. ní sùúrù àwọn ẹgbẹ́ wo ló ń pariwo kọ́ gẹ́gẹ́gẹ́gẹ́ kọ́ máa wẹ̀ lókè kọ́ máa kí ló ṣẹlẹ̀. tó o jáde ti gbọ́ràn nínú ilé kí ló ṣẹlẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ kí ni. mi ò bẹ̀rẹ̀ ẹlẹ́rìí ẹ̀yẹ mo ń gbàdúrà tèmi ni. nínú ọdún ìṣẹ̀ àti máa tayọ gbogbo àwọn ẹlẹgbẹ́ mi lọ. ẹgbẹ́ wo ló ń ta yọ̀ ńgbà torí o ìwé bó tẹ̀ ṣe ń pariwo pátádì tí ẹgbẹ́ mi lọ pátádì tí ẹgbẹ́ mi lọ jọ àwọn ẹgbẹ́ wo gbogbogbogbogbò àwọn ló ń tọ́jú lọ. ẹ káàárọ̀ please we are looking for Mr. Saamu. woman ṣọ́rọ̀ òtútù tó ń bá yín sọ ni wọ́n béèrè question lọ́wọ́ yín where is Mr. Saamu. máa gbé bọ́ọ̀dì lọ́dún yìí máa gbé bọ́ọ̀dì lọ́dún yìí máa gbé bọ́ọ̀dì gbé lọ́dún yìí máa gbé bọ́ọ̀dì. gbé bọ́ọ̀dì 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 nínú ọdún yìí máa gbé bọ́ọ̀dì. wọ́n náà go lọ. pin pin kékeré pin pin kékeré pin. ṣọlá fẹ́ báwo ni àtọ̀kàn mo ti rí ẹ bọ̀ mi mi lè rí ojú ara kánò. kí ló ṣẹlẹ̀. ló ràn wá bíbá wọ́n ní wèrè kan terrorize ládùúgbò yìí kí lè mọ̀ pa ẹ̀. kí ni déètì ẹ táwa yìí. today 6. wèrè náà fi lọ mi lọ́dún tuntun ìbẹ̀rẹ̀ ọdún wèrè náà kọ́kọ́ wá béèrè lọ́wọ́ mi ọlọ́run. ha Ṣàràfà. hello Mr. Man hello fẹ́ mọ bí tẹ́tí mo ra yín rí o question tó béèrè lọ́wọ́ yín ni kẹ́ dáhùn wèrè tó wà ládùúgbò dà. ẹjọ tó lọ lọ́hùn ẹjọ tó lọ lọ́wọ́ àbúrò mi lélẹ́jọ ìdí nìyẹn tí mo fi ń béèrè lọ́wọ́ ẹ o wọ́n tẹ wọ́n fi ń béèrè wèrè wọ́n mi lọ́dún tuntun níbẹ̀rẹ̀ ọdún èmi rò pé bẹ́ẹ̀ ṣe wáyé sí mo rò pé àwọn federal police ni wọ́n kó kìnìún wá fún yín tán ní kẹ́hìn kó fún mi nílé gẹ́gẹ́ bí gift àti oore tí mo ṣe fún yín ní last year àwọn olè àwọn oríṣiríṣi àwọn èèyàn tí mo bá yín kọ́ mo rò pé lè wá fún mi ní nǹkan fún ọ̀nà wo ló fi terrorize yín wèrè wo ló ń terrorize yín káàkiri. hello Bra Saamu we found out pé wèrè yẹn fún àwọn èèyàn ní gift ó dẹ̀ fún àwọn èèyàn ní owó so kí lẹ mọ̀ pa ẹ̀. wèrè tẹ ló ń fáwọn èèyàn lówó káàkiri ẹ gbọ́ wèrè wo ni mo mọ̀. bọ́dọ̀ mi ẹ̀wọ̀ ẹ̀jẹ̀ wọ ẹ mọ̀ wèrè rí ẹ ti sọ́kàn ọdún mi sì rí pé ẹ mọ̀ rí wèrè yìí ó fún yàn tẹ́dì ẹni yẹn tẹ̀jú tẹ́dì yẹn sílẹ̀ ẹ dẹ̀ mú tẹ́dì yẹn 50 kéde wà lábẹ́ tẹ́dì bí ẹ. ẹ má surprise o kò pé lóbìnrin o kò pé lóbìnrin láàbù náà yìí máa gbé lọ lọ́mọ tá yẹ̀ ṣe o surgery ló nídìí o kì í ṣẹlẹ̀ yìí o Indonesia ó máa débẹ̀ kan tó lè rí pápẹ́pẹ́ sí wèrè ọmọ tó ń fi gèlè ràn ká báyìí olóṣì ẹ sà wèrè kan wà lóòótọ́ tó ń fáwọn èèyàn lówó káàkiri tó dẹ̀ ń kan ṣẹ́ẹ̀kì fún àwọn èèyàn lóòótọ́ èmi fúnra mi ń wà nítorí àánú ni mo béèrè ní January 1st ọdún ìpín kọ́ lọ́n jẹ́ kí àánú bá mi kalẹ̀ mo dẹ̀ ń wá wèrè yẹn lóòótọ́ at least tí n bá rí wèrè yẹn sà tí n bá rí sà máa bù so 20 million máa gbà lọ́wọ́ ẹ̀. anyways Bra Saamu mo fẹ́ fún yín ní stand warning tẹ́ ẹ bá fi lè sọ whereabout wèrè yẹn you be serious trouble. No! Popo! Since you came, I've been looking. Because this is like passion of Christ. And Bro Sam Rahi is like Jesus. I'm his disciple. We go nowhere. Nah. Bro Sam Rahi, I'm Bro Sam. Jesus Christ Rahi is God. And is living up there. Don't compare me with Jesus Rahi. I'm only Bro Sam Rahi. Are you sick Rahi? Are you mad Rahi? Má fi mi wé Jésù. Bra Saamu sọ tó ní fún ẹ bá fi lè sọ whereabout wèrè yẹn you be in trouble. Ṣàràfà ṣé mi ló wá halẹ̀ mọ̀ báyìí tó ní ọlọ́run mo máa dáràn ṣé tó bá mọ̀ pọ̀ ṣé ọlọ́pàá lọ́mọ ẹ̀ máa ṣe ọjọ́ sí ṣẹ́gun máa ti jẹ́ kó pa ẹ́ dànù ẹ gbà mí nígbà èrè tèmi wá tó ń ṣòro fáwọn èèyàn káàkiri ṣásìkò tó wá fẹ́ ṣòro fẹ́mi ṣòro ló wá fẹ́ mú ni mo dẹ̀ ti gbàdúrà kọ́ lọ́n jẹ́ kí ìrànú gbà lọ́dún yìí àdúrà wá mi rí lọ́dún ìlàjọ́ rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ wèrè ẹ màdúrà yín gbà lọ́tọ̀ àwọn olórí burúkú jíkó tó dà jíkó tó jáde kó sí wà ní. orí owó lórí ẹ ojí lòwúrọ̀ yìí ó bẹ̀rẹ̀ náà sọ wípé kò rí ẹ lànà rere fún ẹ orí owó lórí ẹ ọwọ́ ajé lọ́wọ́ ẹ ojí lòwúrọ̀ yìí ó bẹ̀rẹ̀
gbádùn yín gidi gan ni. Ẹ wò ẹ gbà. àwọn yẹn àwọn kọ́ńbẹ́lẹ́ òun yẹn wọ́n kí ẹ ní àtàárọ̀ wọ́n sọ pé orí owó orí ọlá ajéṣekínní kan ó wá ṣetán ó fún wọn ní 1,000 naira ó mọ̀ wípé ẹni oṣù lẹ́kọ́ máa pè é ẹni àwọn oṣooṣù wọ̀nkọ̀ wọ̀nkọ̀ wọ́n oṣooṣù wọ̀nkọ̀ wọ̀nkọ̀ nonsense upon ingredient. ẹ wò mo jẹ́ yín lọ́wọ́ owó yín wà lọ́wọ́ mi nítorí títí ní Ọlọ́run ṣe dá wa mi ní owó bí mo ṣe wà yìí mi ní owó burúkú ọdún lọ sọ́kùn ìṣọ́ ní báyìí rọ̀ bẹ́yẹ mi ti kọ́ sílẹ̀ o mi ti kọ gbogbo owó yẹn sílẹ̀ kí lórúkọ ẹ. ṣé mi. ìwọ ni mo bá wí. ẹ má dá lóhùn jọ ẹ má dá lóhùn. kúrò ni mo pè é sọ̀rọ̀ ni máa dá kí lórúkọ ẹ jẹrẹ. Taofik Ajao ni. Taofik Ajao. Ajao ṣé o mọ Eniola Ajao. mo mọ wọn dáadáa èèyàn wa ni wọn mú mi. ọmọ yọ tiẹ̀ mi sọ wípé ọmọ yàn sọrí mo ti kọ gbowó yẹn sílẹ̀ torí là á ṣe é rìn nígboro bó ṣe sọ wípé Taofik Ajao ní ẹ̀yẹ máa fún ẹ ní 50,000 naira bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ wà lọ ṣe ní wà lọ ṣe wà lọ gbà kó síbi tó máa mú dé tí wọ́n ní fún ẹ ní owó yìí gbà lọ́wọ́ mi mo ti ṣàánú ẹ nìyẹn o àwọn ń ṣàánú káàkiri ni. ṣòtò ṣẹ́ẹ̀kì lọ mú fún ṣòtò mo ti ní taba play fún ọ̀gbẹ́ni yẹn dáadáa ó ti máa fún wa lówó ju yẹn lọ. Yusuf arábìnrin wèrè kí ó ti fẹ́ yín náà ṣẹ́ẹ̀kì 50,000. ẹ mọ̀ tó ṣẹlẹ̀ owó gidi ni o ẹ má fojú di o tẹ ẹ bá ṣá ó máa jẹ́ bẹ́ẹ̀ o ó máa jẹ́ bẹ́ẹ̀ ó ti ṣerú ẹ̀rí ni àmọ́ ó lójú báǹkì tẹ ẹ ti lè gba owó yìí tẹ ẹ bá mú lọ ẹni báǹkì lẹ́yìn mi báǹkì tẹ ẹ bá mú lọ wọn ní fún yín mo mọ báǹkì tẹ ẹ máa mú lọ tó jẹ́ kó yẹn máa wà wọ́n lè mú dé báǹkì mi kán lọ́ mú yín lẹ̀ wọ́n máa mú yín lẹ̀ tí yín bá yín nìyẹn bọ̀ owó gangan ni mo ti ń wọ ọmọbìnrin tipẹ́ kò síbi tó fẹ́ lọ tí mi ò ní rí Yusuf mo mọ ìwọ ni kò tọ́jú ẹ̀ sọ́wọ́ open check ni má wọ̀rí o máa jẹ́. ṣó lè jó òótọ́ ṣá ṣé nǹkan tí bọ́dà Sáàmù ń sọ ṣó lè jó òótọ́ ṣá. ẹjọ tó lọ yìí ni mo ti ń wá káàkiri mo rò pé àárín ìṣẹ́jú kan kò yẹ kéde disappear tó yẹn mo kàn fi bọ́mù yẹn sọ̀rọ̀ ní èmi mọ̀ yín gan ni mo mọ̀ yín mo dẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ṣe ṣòro fáwọn èèyàn àwọn èèyàn mọ̀ bẹ́ẹ̀ ṣe tó ni wọn mọ yín pààtì yín ni òun lè mi ṣe ń wá yín káàkiri. ìwọ ọmọkùnrin ó máa tẹ́ńtẹ́ńtẹ́bọ̀ lórúkọ ẹ. tẹ́ńtẹ́ńtẹ́bọ̀. tẹ́ńtẹ́ńtẹ́bọ̀ òun ni orúkọ ẹ wà á tẹ́ gidi gan ni. sílébù mélòó ló wà láàrin ẹ. tẹ́ńtẹ́ńtẹ́bù òun lórúkọ bo ẹ. ọ̀tọ̀ tẹ́ ọ̀tọ̀ ẹjọ́ ẹ má jẹ́ tẹ́ńtẹ́bù. wọ́n mi sá fún ẹ tó o sọ orí mi tí mo dúkọ̀ sí tí mi rán ka ṣẹ́ẹ̀kì mi ọ̀dà mi sá káàkiri fún ìpàtọ́ tẹ́mi báyìí mo sá lọ síbò mi mo wá sá síbí kókò kó ìburúkú lórí burúkú ẹ wẹ̀rí ẹ kókó lọ́nà kó má kó ìburúkú ẹ rọ̀ mi òtún wá wá mi débi ó bá tẹ́ o. ṣe nítorí orí burúkú tí mò ń kó káàkiri ẹ náà ni mo ṣe kó wá sọ́dọ̀ yín kẹ́ ẹ lè tan orí burúkú tó wà lára mi àyítọ́ ẹnu yín á gbẹ ẹjẹ́ ń romi fún yín ìtọ́ ẹnu yín á gbẹ ẹ wo bí ẹjọ́ yín ni á yọ ẹ wo bí mà ẹ ní sórí burúkú ẹjọ́ ẹ ṣàánú mi ṣe rí ẹ wo wọ́n ní ẹni tó bá mọyì wúrà ó là ń tà fún gbogbo àwọn èèyàn tẹ́ ti ń fún lówó yẹn wọn ò mọyì yìí èmi ni mo mọyì yín wúrà ní yín ẹjọ́ torí Ọlọ́run ẹ wo ìjì lẹ́nu wèrè ẹni tó dá pé ń wá kiri ẹjọ́ ẹ wo bí ẹjọ́ torí Ọlọ́run ẹ kàn ṣàánú mi ni ṣe rí ìṣòro tó wà nínú ayé mi ó pọ̀ ju bó ṣe yẹ lọ ẹ fún mi ní 2 million. ìṣòro ayé mi pọ̀ wọ́n máa tán ṣòro mi tán ni 2 million. wọ́n máa bẹ́ẹ̀ kẹ́lẹ́ yìí o. wọ́n máa bá yín kéńlé yín. wọ́n bẹ́ẹ̀ kẹ́lẹ́ yìí mi sọ fún ẹ o. ṣé ọ̀sán mi gbé jáàkì mi mo gbé jáàkì láti àárọ̀ ó tún wá mi wá síbí o mi sọ fún ẹ o. ẹjọ́ tó lọ lọ́rùn ẹjọ́ ìṣòro. mi sọ pé wípé mo fẹ́ dé Singapore mo fẹ́ lọ ṣe mítì ní India ni láti sí Singapore yẹn ni màá ti wọ́n ní India mo á lọ sí Anambra lọ ṣe mítì mi ok. ṣé tẹ́ ẹ bá ti lọ sí Singapore tẹ́ ẹ dé India ẹ̀yin máa padà wá sí Anambra. mo lọ sí Anambra lọ ṣe mítì yẹn gangan
Anambra yẹn pé o torí connection àwọn ọlọ́pàá ó ti wà káàkiri wọ́n á lè bá yín ní Anambra tòrọ́ ti wá wá èmi wálé wọ́n náà wá wèrè tó wà nínú community tó ń lọ káàkiri tó ń pè àwọn èèyàn lówó ọlọ́pàá máa gbé yín o. ẹ̀rù bà ọlọ́run ṣe o. wọ́n náà wà o ọlọ́pàá ní omi òṣèré o ọlọ́pàá ní o wọ́n ń gbé káàkiri ní o. ẹ sáré fún mi 2 million 2 million. irú farabalẹ̀ kò sí tó bá ṣe wo bí sórí ibi tó wà òde jà sí. fún mi 2 million má wọrí màá mú ẹ̀ lọ́bi tó ti mú. ọlọ́pàá wà bá wọrí ATM card wà lọ́wọ́ ẹ̀. ní sùúrù mi gbọ́ píìnì nǹkan. má lọ fi ọ̀gá Fẹ́mi ẹ̀ràn DSS ó máa gbé ẹ o kí ló ṣẹlẹ̀. píìnì. mo fẹ́ sọ yẹ mú jìmí dání ìgbẹ́lómi kí ni nǹkan. 1976 sọ́jà lójú. èló lẹ fẹ́ gbà. ohun tí mo fẹ́ ṣe wo mọ̀ tó ṣẹlẹ̀ sórí ATM yẹn jẹ́ kí n kọ́kọ́ gba 25 yẹ́bí mi máa tẹ̀. ó yá tẹ̀ 25 lọ tẹ̀ 25 savings. ẹgbẹ́ fi píìnì mi mo rò kò rí ẹyin gbójú kó mo fẹ́ tẹ̀ píìnì jọ. mo ti tẹ̀ má fọwọ́ kàn ó yá enter ó tẹ́ńtà. kéì ó wọ̀ ó yá ní sùúrù ó yá tún tẹ̀ 10-5. 10-5. Ai! Pẹ́sàn mi ìbílẹ̀ ti rówó. Orí ẹ̀ bàjẹ́ ni èmi ló bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ pé mo ti rówó. O ṣí èrè ni. Ìwọ ló bá mi làkàntì mi ni. Àbí ìwọ ló bá mi fi píìnì mi sí. Píìnì kan ni mo fi sí tó ń pọ̀ owó jáde. ATM card mo ti tílẹ̀ sí tipẹ́tipẹ́. Bẹ́ẹ̀ni pé mo gba pension ni o kò yẹ kó rí ẹ pé. 10-5. Lẹ́yìn 10-5 yẹn máa gba 242,000. 242 lẹ́ẹ̀kan náà. Olówó. Mo ní kí fi mi sí mo ti fi sí. Ọbẹ̀ ó ti jáde orí ẹ pé torí tẹ̀lé bá mi tẹ torí 240,000 bá mi process ẹ̀ báyìí. kẹjọ àmọ́ owó tẹ. Ẹ ló dọ̀tún èwo ni gbogbo wèrè báyìí ó tí mọ̀ wo ló sọ lọ́dọ̀ ya James ń bí ọ̀dọ̀ ya James lẹ́yìn mọ́sìkì kọ́dẹ̀ kò dínkì wà bẹ́ẹ̀ tí mo ti sanwó lẹ̀ síbẹ̀ ATM ni mo lò ó lè ṣe gbìnrín mo fi píìnì mi sí wọ́n lè yọ owó lọ́ọ̀kan nínú àkáǹtì mi ibẹ̀ ni mo ti rà mo ti sanwó lẹ̀ kẹ̀dẹ̀ kó wá ó ti ń bọ̀ ẹ́ kò sí wàhálà ọkàn. Mo dìdí sọ fún yín pé tọ́lọ́ bá ṣe ìyanu fún mi tán. Mo sọ fún yín pé máa dábìrì àbí mi ò sọ bẹ́ẹ̀. Ẹlòmíì nínú yín kò lágbára àti ra mọ́ọ̀tì ẹyẹ kan mọ́ọ̀tì báyìí ẹyẹ kan tí Nàìjíríà breweries ń ṣe mọ́ọ̀tì ẹyẹ kan lágbára àti ra àmọ́ lọ́tẹ̀ lọ́fọ̀ tọ́lọ́run yọ̀ǹda fún mi máa rà fún yín. Bẹ́ẹ̀ni ìyí tó bá tún wá ṣe dáadáa nínú yín màá fún ní Goldberg kan. Goldberg kan ọmọlúwàbí kan. Wá mo ní kò pé àwọn èèyàn pé mo fẹ́ dá wọn lọ́lá pé mo fẹ́ ṣe wájú pẹ̀lú wọn ṣé mo ní kò pé ìbàfò síbí ni. Ara Sàámú ẹ̀yin náà lè sọ pé ká invite àwọn èèyàn tó súnmọ́ wa tó máa ń wá sílé tó máa ń wá kí wa ìbàfò súnmọ́ wo dé máa wá kí wa. Ta ló close mọ́ wa epo mi àtàtà mi ló fẹ́ jẹ́ yìí ìbàfò tó o bá tún sọ̀rọ̀ mi níbí mi ní fẹjọ́ ẹ̀sùn ojo kò yẹ má discipline ẹ̀ fúnra mi ni má discipline ẹ̀ fúnra mi ni ó ní wọ́n mọ́tò Abẹ́òkúta mọ́ èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ pẹ̀lú ọ̀rọ̀ òṣì tó máa ń sọ káàkiri yẹn ìwọ àti mo fáìn ẹ̀yin wèrè yìí olórí burúkú mo fáìn náà wọ́n pè wọ́n náà síbí wàá rí náà wò olójú bí ògiri gbígbẹ wàá rí. orí ẹ̀ ò pé wájà tí ló ti dé bí ó yẹ kó drinks yẹn bọ́lẹ̀ kó bọ́lẹ̀ alpha. rasa ẹ má bínú pé a pẹ́ ṣùgbọ́n a ti rí kinní yẹn kó ṣùgbọ́n a máa fún wúmà yẹn ní 20,000. a ní 20,000 tá a bá fún kò sí wàhálà ATM mi ni màá lò ATM
tó bá máa kó sí yí kó sí yí. O ti pẹ́ jù bẹ́ẹ̀ lọ́kọ́ mi wèrè. Kí lè ṣe gangan tẹ́bí pé àpèjẹ? Kí làwọn ṣe tá a fi pọ̀ bẹ́wọ̀ yìí o? Ọdún làwọn ṣe o. Ìlẹ̀kẹ̀ sọ wọ̀wọ̀. Ọdún làwọn ṣe o. Sàámú, níbo gan-an lẹ ti rówó tẹ́ fi ra gbogbo àwọn nǹkan ìsílẹ̀? Ẹ jẹ́ bèrè lọ́wọ́ wọn, ẹ jẹ́ bèrè. Ẹni sọ̀rọ̀ 45,000 ni mo fi deposit síbi tí mo ti fẹ́ rọ̀tì. 45,000 naira yẹn ṣé ẹ mọ̀ pé ọ̀gá ẹlòmíì ló jẹ́? Ibo ni gbẹ́rìyẹ̀ ti fẹ́ rí 45,000 naira? Àlè tó ń gbé kiri àlè ìyàwó ẹ̀ ti ká. Bẹ́ẹ̀ ni àtàbúròdù ìyàwó ti ká. Wòrí 45,000 máa jọ wọ́n lójú. Ẹ fi wọ́n lẹ̀ yẹn síbi tó wà yẹn. Gbàdágà ni abẹ́ gbọ́ bèrè oṣù tó bẹ́mí. Èyí ìṣẹ́jọ́ rẹ̀ Sàámú, èyí ìṣẹ́jọ́ rẹ̀. Ṣé bá pè kó wá jẹ sára wa? Ṣé owó epo ra pé kó mú wá ní àbò wá ta? Kí n ṣe é gan-an? Bó mú gbádùn ẹ jáde Sàámú. Téèyàn bá máa lóyà, ó máa lóyà tọ̀ sí èèyàn ni. Gbàdágà ni, ṣé bẹ́yìn lẹ support mi? Ṣé ẹ mọ iṣẹ́ tí mò ń ṣe? Ẹ mọ ibi tí mo ti ń rówó? Kò mọ. Ẹ jẹ́ support mi báyìí. Àbí bẹ́ẹ̀ kọ́? Ẹ ní jìn. Ṣé kòtò ni mo sọ? Ẹ ní jìn. Ṣé eré tí mo ṣe yìí kékeré ni o? Terry small shops àti road road wọ́n kó gbogbo ẹ̀ bọ̀ ń sìn. láìsí ìyá Sàámú ń gbé bọ̀ báyìí. ṣé wàá mọ bẹbẹ tí màá ṣe mo máa kọ́ chọ́ọ̀chì tí n bá ti wá kọ́ chọ́ọ̀chì tán màá wá gba pásítọ̀ sórí ẹ̀ investment tí mo fẹ́ ṣe nìyẹn wọ́n wá máa dìlífà fún mi lóṣooṣù. ẹ̀ẹ̀kọ̀ọ̀kan torí mi bá wá wú màá lọ chọ́ọ̀chì màá lọ wàásù tí mo fẹ́ ṣe. Ó mà dàbẹ́ ní pé ìjọba Ọlọ́run ti kúrò lókè, ó ti wà láyé báyìí. Báni mú ATM mi. Ẹni sùúrù. Báni mú ATM mi. ọ̀rẹ́ mi ni ẹni sùúrù. Kò dẹ̀ ní jẹ́ bó o ṣe sọ́lọ́pàá yẹn. Mi ní kò ní yẹ bó ṣe sọ́lọ́pàá yẹn. Ó gba owó ti tèmi. Mi mọ̀ wípé o ti gba owó mi. Nítorí pé bó ṣe gbà báyìí ni wọ́n hà láti ọpọlọ mi. Mi ò ní fò lọ́wọ́ àmọ́ mò ń gbọ́ gbọ̀ngàn. Bí mi ò bá ṣe mistake wá sí gbàtọ́, débẹ̀ mílíọ̀nù. Ẹ má pariwo, mi ò gba 3 million, 410 ni mo gbà. Ọ̀rẹ́ mi, o ti fún mi létí ẹ̀ mi, o fún mi létí ẹ̀ mi, o ní kí n bá mi, o fún mi létí ẹ̀ mi, o fún mi ní. Jikoto, ó fún mi létí ẹ̀ mu ní. Èmi ò mọ̀ tẹ́lẹ̀ àmọ́ ìgbà tí kò dẹ̀ ti tó pàápọ̀ nìyẹn ATM kọ́ wà lọ́wọ́ ẹ̀ ó ti yọ ATM ẹ̀ mo fẹ́ kẹ́ gbà ATM ẹ̀ fẹ́ kẹ́ gbà inú ṣọ́ọ̀ṣì. Bẹ́ẹ̀ni ó lè wọ bẹ́ẹ̀. Ṣé kó lè wà nínú ṣọ́ọ̀ṣì? Ó lè wà nínú ṣọ́ọ̀ṣì bùrọ̀ Sàámú. Ọ́fíìsà kan ẹ̀yin ẹ wo bẹ́ẹ̀ bàbá ìbọn lè wà lọ́wọ́ ẹ̀ o ẹ̀ṣọ́ wọ́n kò tiẹ̀ lè síbẹ̀ ẹ wo ilé ìyá Taofiki rè wọ́n sọ pé àwọn orí tó gba ẹgbẹ́ ilé ìyá Taofiki kọjá ẹgbẹ́ lọ báyìí ẹgbẹ́ ẹ wo tẹ́ bá ti rí wò tó tó Ọlọ́run jọ ATM card kan wà lọ́wọ́ ẹ̀ wọ́n ní kó bá mi gbà orí Ọlọ́run ẹjá lọ ilé ìyá Taofiki rè ó wà halẹ̀ mímí ní community mi. Láàṣì mi lélẹ́yìí ọwọ́ mi tó pọ̀ àná ọ̀nà tó owó. Àná tó owó rẹ̀. Kidnapper ni bó ṣe wà yìí kidnapper ni ẹ súnmọ́ kẹ́kọ̀ọ́ gba káàdì tó wà lọ́wọ́ ẹ̀ nìkan kẹ́ gba káàdì yẹn kó lọ́wọ́ ẹ̀ ó ní kidnapper ni. Ọgbọ́n a máa mọ ọgbọ́n ọlọ́gbọ́n
ọlọ́gbọ̀n. àwọn àmọ́ ọlọ́gbọ̀n. àwọn àmọ́ ọlọ́gbọ̀n. sórí ọgbọ́n òsì ẹyẹ ó ti bà yí ẹ̀jẹ̀ lẹ́nu. ẹ wò bùrọ̀ Sàámú ẹyẹ kí fòkúta fọwọ́rẹ́ lórí náà. olójú wọ̀nkọ̀wọ̀nkọ̀ ó ti mú ọgbọ́n 2 million ló ti gbà tán ọgbọ́n wọ̀ mí. èmi gba 2 million. ọjà àdúgbò. 410 ni mo gbà 410. ọjà àdúgbò. Sista Mojoyinla. Sista Mojoyinla. àwọn sọnù. Ṣàràfà orí ẹ̀ bu wá kí ló ṣe ṣóòsì ṣáyé ò máa bá mi ṣe é torí Ọlọ́run mo ní ATM wà lọ́wọ́ èèyàn pé èèyàn kí kidnapper kókó wá arrest ẹ̀ o nítorí o ti gbọ́ kó máa ń fọ́ọ̀mù èèyàn lówó àbí gba ATM lọ́wọ́. kí lẹ ń sọ bùrọ̀ Sàámú kí lẹ ń sọ sísítà mi rèé ẹ̀gbọ́n mi rèé Sista Mojoyinla kí lẹ ń ṣe bí. Look, she has been missing for the past 4 months. 4 months sísè láti mú àwọn ọdún wọn máa ń ṣe wọ́nrọ̀wọ́nrọ̀ kiri yẹ̀bọ̀ nígbà kan wọ́n sọ fún wa kó máa padà wálé and lóòótọ́ níjọ́ kan wọ́n wálé gbàtọ́ dẹ̀ wálé ó kò kó a few things ààrẹ tó rí wọn mọ́ àfi bí tó ṣe rí wọn bí. níbo ni mo ti máa rí àbúrò ìbúrúkú ní ẹni bí máa ṣe àwọn tó bí ẹ máa ṣe wọn léṣe o. ọ̀dà àgbàǹgbàǹjù àgbà ọmọ àmọ́ ọlọ́gbọ̀ǹgbà. ọ̀dà 3 million naira. káàdì wà lọ́wọ́ ẹ̀ káàdì yẹn wà lọ́wọ́ ẹ̀ bá ń gba káàdì yẹn káàdì bá ń gba káàdì lọ́wọ́ ẹ̀. ṣé o sọ fún ọdọgbọn ni máa fi wọ̀n ẹ́ bí mo ṣe jẹ́ ni máa fi wọ̀n ẹ́ bí mo ṣe jẹ́ ìwọ. Dakadi ọ̀la kí ló bẹ ṣe. ọdún bẹ́ẹ̀ fún mi sísá mi pẹ́ kí ẹ mú ọmọkùnrin yìí ọmọkùnrin olóògùn àgbà àgbọ̀tọ̀ yìí àgbà àgbọ̀tọ̀ yìí. ó tún káàdì sínú wo. ayé mi ti dàrú gan-an ó dàrú gan-an gbogbo tí mi sọ yìí bí n gbé mọ́ ń pa ẹ́. kẹ́mi tó jẹ́ pé kẹ́mi kan àdúgbò wa kan ni sórí má tiẹ̀ jẹ́ ká mẹ́rin lọ bẹ̀rẹ̀ rárá. ọ̀rẹ́ calm down ṣùgbọ́n nǹkan tó ń sọ látàárọ̀ ó ń bà mí nínú jẹ́ gan-an ó ń jẹ́ nǹkan tó ń kàn mí lóminú. àbá ìwọ tí mo ti mọ̀ tẹ́lẹ̀ pọ̀ owó ẹ̀ jí sówó kí ló wá ṣẹlẹ̀. ọ̀rẹ́ ọwọ́ tó bá ń dùn yàn èèyàn kì í fi sábẹ́ aṣọ àti wípé téèyàn bá dákẹ́ tara bá dákẹ́ tí nǹkan bá ń ṣe èèyàn máa ń sọ jáde ni bó jẹ́ 1 naira bó jẹ́ 2 naira lèmi náà ní má fi support ẹ̀ what are friends for àbí kí lájọ́ rẹ̀ fún you know what máa yẹ ní 1.5 million that aside máa wá fún ẹ ní 500,000 naira kí o fi gbogbo ẹ ṣe business tó bá wù ẹ́ pátápátá ìgbà tó bá wù ẹ́ ní kó dá padà. ọ̀rẹ́ mi sí. ojú yín lù wá. má ṣe báyìí náà rẹ̀. o ní pé wàá yá ní 1.5 wàá tún wá fún ní 500,000. ìpè ìgbà tó bá wù ní kó dá padà jọ̀ọ́ tó bá dá padà ní wọ́n yẹ nǹkan. ìgbà tó wù nìyẹn ìgbà tó ní nìyẹn. ojú yín lù wá. ọ̀rẹ́ gidi ni o ṣe. ó yẹ kẹ́ mọ̀ ọ̀rẹ́ mi yẹn ọ̀rẹ́ mi Kẹ́mi iye tá a fọwọ́ bà lọ́jọ́ sí tí mo sẹ́ pé ó ń ṣe ìgbéraga sí mi ó ṣe bí ẹni pé ojú bóun ṣe wà lọ owó ni bàbá ni mo jí oyin ọlá bá dé o ló bá fún 2 million torí lójú tèmi ò fún bàbá ẹni tá a so mọ́lẹ̀ tí mo jí oyin ọlá fún ní 2 million ṣé kí n ṣe pé ó fẹ́ tu kúrò ní òde tó wà ní bàbá bí èmi gan ṣe jókòó 110,000 mi nínú àkáǹtì bàbá ẹ jọ̀ọ́ ẹ gbà mí. ọ̀rọ̀ rẹ̀ ti yé mi wọ́n fẹ́ fà á sókè padà nù. ẹ ti gbà. sórí ọ̀rẹ́ rẹ̀ Mojoyinla látọ̀ ń wò ó ṣeé ṣe kó ti mọ̀ wípé ìwọ lọ ń bẹ́ ń di ọ̀rọ̀ ọ̀rẹ́ rẹ̀ wọ́n wá wò pé bọ́n bá fún lówó òun ò fà á sókè padà èyí náà dáa àmọ́ ẹni bá ní kí làá ṣe báyìí òun làá ṣe é hàn ọmọdé rẹ̀ ò sì mọ ògùn ní ìpínlẹ̀ fọ́ yóò wò pé ṣèbó ògùn làwa ń ṣe òun ò fowó rà padà sókè ẹ wá gbọ́ o Mojoyin àbí kí ọ̀pọ̀ orúkọ rẹ̀. Mojoyin ọlá ló ń jẹ́ bàbá. bó bá jọyin tó kan náà kò burú. kò sí wàhálà. ẹ bó ti jọyin ọlá rí ìyọ́ jẹ́ ìtọ́ kan kí ló wá fẹ́ ṣe fún. bàbá mo fẹ́ kẹ́ bá mi fọwọ́ bà. bẹ́ẹ̀ni. ká fọwọ́ ra la. bẹ́ẹ̀ni ẹ fọwọ́ bà. ìyún kéré ihun tá a ṣe ni pé jẹ́ ká bá a ṣe débi wípé ló yọ lọ rèé báwọn ẹbọra jẹun lọ́rùn. bàbá ẹ má jẹ́ ká ṣe yẹn ẹ má jẹ́ ká pa o ṣùgbọ́n ẹ jẹ́ ká fọwọ́ bà kó ń gbọ́ mọ̀ pé nǹkan tóun ṣe kò dáa kó kẹ́kọ̀ọ́.
Ọ fẹ́ kó gbèkúrú jẹ lọ́wọ́ ẹ bọ́ra. Rárá. Ìyún náà dáa. Àmọ́ ká fọ́ra la. Ká jẹ́ kó mọ̀ pé ayé pé méjì. Ó ti yé yín bàbá. Wọ́n ń láyé pé méjì ní ayé lé lọ́gọ́rùn-ún. Sọ wá gbọ́. Fún tó wá ṣeun. Ẹni bá ní kí là á ṣe. Òun là á ṣe hàn. Mọ̀ ọ́ lọ́lé. Kò sí wàhálà bàbá. Àwọn ìyá mi ọ̀pá kí àlàkí alágbogbo de arógbó aṣọ má balẹ̀ wọ́n kàn láwọn èrè sísà. Bẹ́ẹ̀ni bàbá. Ìyún ọmọ jọyìn ọlá yóò jọyìn kan yòókù ní ìsìn. Ṣé pé Olúwa orí àtàánú ló ṣe ló fi di wèrè báyìí? Bẹ́ẹ̀ni mo. Èèyàn kan nínú bí òun ló ba yé ẹ̀jẹ̀ báyìí. Ọ̀rẹ́ tọ́jọ́ ń ríra àwọn ológun méjèèjì òun ló padà bá yé ẹ̀jẹ̀ báyìí. Òun ni. Oore mà di bí o. Ayé torí ìburú, ayé kálá, ayé ń ranjú gbà mí, kódà ayé ń hùwà ìkà. Bẹ́ẹ̀ni, nílé ayé tá a wà yìí, ayé fẹ̀gùn, ayé torí ìrìn lòkun, ènìyàn lọ̀sà, a kì í mọ̀ ọwọ́ ẹ̀ títí káwọ́ ẹ̀kún ayé já. Ọlá wípé òun tún ń ṣe oore, òun ló jẹ́ kó rí ìwòsàn tó rí yìí, orí ní gbé ni ẹ̀dá ní gbé yan. Nínú ipò àìsàn tó wà ní bẹ́ẹ̀ni ó ṣoore. orí tó ń ṣe ni. Ó ṣoore gan ní community wa o. Arábìnrin, àfi kó o mọ̀ ní sùúrù o, ojú ò ṣe é fi mọ̀ wà dá. Bẹ́ẹ̀ ni mo wí fún ọ, inú báyìí ni ìwà wà, inú sì ni ìkà wà. Ọ̀rẹ́ kan ń ṣe ọ̀rẹ́ ó dẹ̀ rẹ̀ ni tó fẹ́ yọ kúrò nínú ìgbèkùn tó fi sí inú dẹ̀ tó bí ẹ ó dẹ̀ tó sẹ́ni yẹn díwèrè kì í dẹ̀ ṣe pé ó tó ẹ níyẹn. Àwọn èèyàn máa burú, àwọn èèyàn máa níkà, orí máa ti dí bí. Wèrè ẹ ti star ládùúgbò wa o star ọ fún mi ní ATM card 1976 o ní password yẹn. mi ò ti tó ẹ ṣáàṣì sùn ṣé ibi tó ti gbé yẹn ìyẹn ò mọ important nsìn ṣe ti gbọ́ ṣáàtìkára yín balẹ̀ dáadáa náà ṣe ti gbọ́. Wo mi gentleman, ibi tẹ́ ẹ ti gbé ó wà important. Very very crucial. Kódà kó ń gán ọmọ bẹ̀ dáadáa òun ló wà important. Àbí o. Bẹ́ẹ̀ ni mo wí fún ẹ nítorí gbogbo ìgbà kí ìgbà tó bá ti ń ronú pé òun ti ya wèrè rí inú ẹ̀ ó mọ bàjẹ́ ni. Ọwọ́ mi ló dẹ̀ tún ya wèrè sí. Tí wàá jẹ́rù Sàámú ló ya wèrè rí lọ́wọ́. Ọwọ́ Google ló ṣe sí wọn ò ní láti dààmú tán bá ti rí mi máa sọ ibi tó kọ́kọ́ ya wèrè ẹni tó kọ́kọ́ fún lówó ibi tó rìn dé ibi tán gbé dé. Ọwọ́ Wikipedia ló ṣe sí. Èmi gangan ni Wikipedia community wa máa tó di títà gbàyé. Google ni me on my own. Ní báyìí àkókò ń gbọ́ wá ṣọ́ra ẹ̀ dáadáa ojú òṣè fi mọ̀ wẹ̀ dá inú báyìí ní ìkáwá èèyàn tó máa ṣèyàn níbi kò ní kọ́ síwájú orí o. Ara ẹ̀ ti balẹ̀ sẹ́. Báyìí. Ewé ń jẹ́ ògùn jẹ́. Ẹni tó wá ṣe bí fún kọ́. Ẹbọ ti padà sórí ẹlẹ́bọ, àṣàsí ti padà sórí alásàsí. Bẹ́ẹ̀ ni onítọ̀hún gan ó ti mọ̀ lọ́rùn fúnra rẹ̀. Àmín Jésù, àmín lórúkọ Jésù, bẹ́ẹ̀ ni kò ṣe rí. Mo ti ya wèrè. That is, mo ti wà bọ́lá ṣe fẹ́ kí n wà. Àti ẹlẹ́rìí. Oh, ẹ̀gẹ́ mo beautiful. Ẹni tó beautiful rí. Ṣèbí mo beautiful. That is to say, Happy New Year. Ibo ni kí n wá lọ nísìn ọ̀nà báyìí ó lọ ọ̀nà Abẹ́òkúta ìbá ní kí n sún báyìí kí wọ́n lọ báyìí màá wá lọ sọ́dọ̀ Kútọ́nù mọ́. SAAMU Alajọ. SAAMU Alajọ. SAAMU Alajọ. SAAMU Alajọ. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. SAAMU Alajọ. Oṣù bá parí mo fẹ́ gbowó mi. SAAMU Alajọ. SAAMU Alajọ. Máa gbó owó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rere ní fún wọn ní owó wọn. Máa gbó owó mi bó pẹ́. Má yára wájú tibí fún wọn lówó wọn. Máa gbó owó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. SAAMU ṣìkà.